Ife Sabewo s'Olúbàdàn tuntun. Bakan Naa Kede ọjọ́ Iwuye Oluọmọ gbogbo ilẹ̀ Yorùbá tó ń dá àríyànjiyàn sílẹ̀. Ẹ yàgò fáwọn DJ YK oníròyìn o. Irọ́ tó jìnnà sóòótọ́ ni pé Obasanjo fẹ́ dupò ààrẹ Nàìjíríà fún sáà kẹta. Àwọn agbébọn ṣèkọlù sí igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá Frank Mba nílé rẹ̀, ṣekú pa ọlọ́pàá kan tó wà lẹ́nu iṣẹ́. Àwọn ajínigbé fòkúta fọ́ orí ọdẹ míran dàwátì, orí kó èèyàn mẹrindinlogun yọ nílùú Isanlu Isin nípínlẹ Kwara. Ó mà wá ga báyìí o. Àwọn agbébọn tó ṣèkọlù sí Benue, agbófinró 10 pàdé ikú òjijì. Ó mà ṣe o. Àwọn alákatakítí ẹ̀sìn ṣèkọlù ṣekú pa èèyàn 22 níbi tí wọ́n ti ń ṣe ìrìbọmi. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ooni Ile Ife Sabewo s'Olúbàdàn tuntun. Bakan Naa Kede ọjọ́ Iwuye Oluọmọ gbogbo ilẹ̀ Yorùbá tó ń dá àríyànjiyàn sílẹ̀. Ooni Ile Ife Ọba Adéyẹyè Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì ti júwe ìyànsípò Olúbàdàn tuntun Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà gẹ́gẹ́ bí ìpele tuntun nínú ìtàn ilẹ̀ Ìbàdàn àti ilẹ̀ Yorùbá. Ọba Adéyẹyè sọ̀rọ̀ yìí lásìkò tó ṣàbẹ̀wò sí Olúbàdàn nílé rẹ̀ tó wà lágbègbè Bódìjà nílùú Ìbàdàn. Ooni nínú ọ̀rọ̀ rẹ̀ júwe Olúbàdàn gẹ́gẹ́ bí ẹni tó ní ìrírí tó dáńtọ́ lẹ́yìn tó ti wà ní ipò òṣèlú gẹ́gẹ́ bí sẹ́nétọ̀ àti gómìnà nígbà kan rí kó tó tún gorí ìtẹ́ ọba báyìí. Gẹ́gẹ́ bí ohun tó sọ, àkókò Ládọjà bíi Olúbàdàn yóò san àwọn ọmọ ìlú náà nílé àti lókèèrè. Ó ní ọba Ládọjà kì í kàn ṣe olórí nìkan, ó jẹ́ àpẹẹrẹ pẹ̀lú onírúurú ìrírí tí ilẹ̀ Yorùbá lápapọ̀ nílò ọgbọ́n àti sùúrù rẹ̀ lásìkò yìí ju ti tẹ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ìlú Ìbàdàn kì í ṣe ìlú tí a lè fi ọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá, ó jẹ́ ìlú kan tí àwọn alágbára wà. Ọba Ẹnìtàn ni àwọn Ọọ̀ni kan ti fi ìlú Ìbàdàn ṣe ibùgbé rí, èyí tó fi ìlú Ìbàdàn sípò tí a kò lè fi ọwọ́ rọ́ sẹ́yìn nínú àṣà àti ohun ẹ̀mí. Lẹ́yìn náà ló ké sí àwọn ọba ilẹ̀ Yorùbá pé kí wọ́n yàgò fún ẹ̀tanú àti ìjà èmi ni mo jù ọ́, ìwọ ló jù mí láàrin ara wọn. Kábíyèsí ni tí àwọn bá kọ̀ láti wà ní ìrẹ́pọ̀, ó ní àwọn máa já àwọn aṣáájú àtàwọn èèyàn ìlú kulẹ̀. Ọọ̀ni wá fi àkókò náà rọ Olúbàdàn láti má ṣe náà ni àwọn ẹlẹ́gàn kó sì gbájúmọ́ iṣẹ́ rẹ̀ nípò tí wọ́n yàn án sí. Wàyí o, ọ̀pọ̀ aráàlú ló ti bẹ̀rẹ̀ sí ní fi èròǹgbà wọn léde lórí ìpàdé Ọọ̀ni àti Olúbàdàn náà, pàápàá nípa bí Ọọ̀ni ṣe gbéra lọ ìlú Ìbàdàn láti lọ kí Olúbàdàn. Gẹ́gẹ́ bí ohun tí àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ tó ń lọ ṣe sọ, wọ́n ní àbẹ̀wò náà túmọ̀ sí pé ìrẹ́pọ̀ tó ti wà láàrin àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ sì tún wà láàyè, kò tí ì di ohun ìgbàgbé. Ìpàdé ọ̀hún tó ń túmọ̀ sí pé kò sí ìkùnsínú kankan láàrin àwọn ọba méjèèjì àti pé bí ilẹ̀ Yorùbá yóò ṣe tẹ̀síwájú ló jẹ àwọn méjèèjì lógún. Tí ẹ kò bá gbàgbé, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ìjà tani olórí ń jẹyọ láàrin Ọọ̀ni Ilé Ifẹ̀ àti Aláàfin ìlú Ọ̀yọ́, tí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ tún wáyé láàrin Olúwo ti ìlú Ìwó àti Àtaọ̀jà ìlú Òṣogbo. Bó tilẹ̀ jẹ́ pé Ọọ̀ni kò mẹ́nuba ọ̀rọ̀ Aláàfin lásìkò àbẹ̀wò náà, àmọ́ Olúbàdàn ti sọ ṣáájú pé kò sí ìjà kankan láàrin Ọọ̀ni àti Aláàfin, àmọ́ àwọn alátìlẹyìn àwọn méjèèjì ló fẹ́ dá ìjà àgbà sílẹ̀ láàrin wọn. Ọọ̀ni ti kéde pé inú oṣù kejìlá ọdún yìí ni wọn yóò já ewé oyè lé olóyè Jubril Dọ̀tun Sànúsí lórí gẹ́gẹ́ bí ọ̀kan lọ́mọ Oòduà nílẹ̀ Yorùbá. Ìkéde yìí ló fòpin sí awuyewuye tó wà nílẹ̀ ṣáájú lórí bí wọ́n ṣe kéde Sànúsí gẹ́gẹ́ bí ọmọ oyè náà. Ṣáájú ni Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé bu ẹnu àtẹ́lu Ọọ̀ni fún ìgbésẹ̀ rẹ̀ láti kéde ọmọ oyè náà. Ó ní kò tọ́ sí Ọọ̀ni láti fi èèyàn jẹ oyè tí ó ní ṣe lórí gbogbo ilẹ̀ Yorùbá. Yàgò fáwọn DJ YK oníròyìn o. Irọ́ tó jìnnà sóòótọ́ ni pé Obasanjo fẹ́ dupò ààrẹ Nàìjíríà fún sáà kẹta. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ owó bàbá Ìyábọ̀ ti ṣàlàyé ẹ̀ pé irọ́ tó jìnnà sí òótọ́ lọ̀rọ̀ táwọn èèyàn kan gbé kiri pé òun gbìyànjú láti dupò ààrẹ fún sáà kẹta. Ọbásanjọ́ fìdí ọ̀rọ̀ náà múlẹ̀
níbi ìjókòó ìjíròrò lórí ètò ìjọba àwarawa tí ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí ní Goodluck Jonathan ṣagbátẹrù rẹ̀ nílùú Accra tí í ṣe olú ìlú orílẹ̀-èdè Ghana. Ọbásanjọ́ ní kò sí ẹni tó ní ẹ̀rí tó lè fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lòun gbìyànjú láti dupò ààrẹ Nàìjíríà fún sáà kẹta lẹ́yìn tóun lo sáà méjì sangiliti níjọba. Ọbásanjọ́ ní kì í ṣe pé orí òun ò pé tàbí òun ò mọ nǹkan tí òun lè ṣe tí òun bá nífẹ̀ẹ́ àti dupò ààrẹ fún sáà kẹta. Ó ní kò sí ọmọ Nàìjíríà kan yálà èyí tó ti kú tàbí wà láyé tó lè sọ pé òun mọ̀ wípé òun fẹ́ láti dupò ààrẹ fún sáà kẹta lásìkò náà. Ààrẹ tẹ́lẹ̀ rí náà Ọbásanjọ́ fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bíbá àwọn tí Nàìjíríà jẹ lówó sọ̀rọ̀ láti fagilé gbèsè tí Nàìjíríà jẹ lè ju kí òun gbìyànjú láti dupò ààrẹ fún sáà kẹta lọ. Ọbásanjọ́ ní gbogbo ìgbà ni òun máa ń sọ pé tí òun bá fẹ́ dupò ààrẹ fún ìgbà kẹta ní tòótọ́ ni òun kò bá ṣe bẹ́ẹ̀ torí ó rọrùn fún òun láti lọ fún sáà kẹta ju rírí ìdáríjìngbà fún gbèsè tí Nàìjíríà jẹ lọ. Ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí náà wá kìlọ̀ fún àwọn olórí orílẹ̀-èdè tí wọn kì í fẹ́ fipò sílẹ̀ láti jáwọ́ lápọ̀n tí kò yọ. Ọbásanjọ́ ní lásìkò tí èèyàn bá sì wà ní abarapá ní èèyàn máa lókun láti lè ṣiṣẹ́ dáadáa. Tí ara bá ti di kùjẹkùjẹ èèyàn ò ní lè ṣe ọ̀pọ̀ nǹkan dáadáa mọ́. Ó ní ó dá òun lójú pé àwọn kan á máa rò pé táwọn kò bá sí níbẹ̀ kò sí ẹlòmíràn tó lè ṣe é. Àmọ́ òun mọ̀ dájú pé irú ènìyàn wà tí ó pọ̀ janturu irú Ọlọ́run ni ò sí. Ó ní ẹni tí ó bá ń sọ pé kò sí irú òun Ọlọ́run lè mú kúrò tí yóò sì fi ẹlòmíràn rọ́pò rẹ̀ tí ẹni tó bá sì bọ́ sí ipò rẹ̀ náà sì máa ṣe dáadáa jù ú lọ. Àmọ́ ní ti ìròyìn pé òun fẹ́ ṣe sáà kẹta irọ́ tó jìnnà sóòótọ́ ni. Àwọn agbébọn ṣèkọlù sí igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá Frank Mba nílé rẹ̀ ṣekú pa ọlọ́pàá kan tó wà lẹ́nu iṣẹ́ kai. Ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà ti polúkú musu. Àwọn afurasí agbébọn darandaran ṣèkọlù sílégbé igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá DIG Frank Mba nílùú Ezimo níjọba ìbílẹ̀ Udenu nípínlẹ̀ Enugu. Ìkọlù ọ̀hún ló wáyé lọ́jọ́bọ̀ Thursday ní déédéé aago 7 alẹ́ èyí tó ṣokùnfà ikú ọlọ́pàá kan tó ń ṣọ́ ilé náà. Gẹ́gẹ́ bí ẹnìkan nílùú náà tó bá àwọn akọ̀ròyìn Sahara Reporters sọ̀rọ̀ ṣe wí, àwọn aṣèkọlù náà ni wọ́n dì àmọ́ra ohun ìjagun gbìyànjú láti wọnú ilé ṣùgbọ́n tí ẹ̀ṣọ́ aláàbò ilé náà gbégi dínà wọn. Ẹni náà sọ wípé nígbà tí aṣọ́gbà náà ké gbàjarè síta fún ìrànlọ́wọ́ ní àwọn aṣèkọlù ọ̀hún ṣekú pa á tí wọ́n sì gba ìbọn rẹ̀ tí wọ́n sì na pápá bora wọnú igbó lọ. Ó ní àfàìmọ̀ kó má jẹ́ pé àwọn aṣèkọlù ọ̀hún ló tún ṣekú pa àlùfáà ìjọ kátólíìkì ẹni ọ̀wọ̀ fada Matthew lálẹ́ ọjọ́ Ẹtì Friday ní Eha Ndiagu agbègbè ìlú kan níjọba ìbílẹ̀ Nsukka. Ẹni náà sọ wípé àwọn kò mọ̀ bóyá àwọn agbébọn náà fẹ́ jí ìyá igbákejì ọ̀gá ọlọ́pàá Mba gbé sálọ ni ṣùgbọ́n ó ní pé àwọn ajínigbé náà ló ti ń ṣọṣẹ́ láabi wọn súnmọ́ ìtòsí ilé igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá náà. Ó ní àwọn ajínigbé agbébọn ń da àdúgbò náà láàmú. Ó ní nígbà tí àwọn agbébọn náà dé tí aṣọ́gbà ọlọ́pàá tí wọ́n ṣekú pa sí géètì wọn níṣe ni wọ́n yìnbọn pa kí àwọn èèyàn agbègbè náà tó ké gbàjarè síta. Àwọn agbébọn ọ̀hún ti na pápá bora. Àwọn agbébọn náà ṣekú pa ọlọ́pàá náà wọ́n sì gba ìbọn rẹ̀. Ó ní kì í ṣe aṣọ́gbà kan ló ń sọ ilé náà. Ó ní bóyá àwọn òṣìṣẹ́ ọlọ́pàá yòókù kò sí nílé lákòókò ìkọlù náà. Wàyí o inú ìbẹ̀rùbojo làwọn èèyàn agbègbè ìlú Ezimo àti agbègbè rẹ̀ wà báyìí lẹ́yìn ìkọlù tó wáyé náà. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu àti agbẹnusọ rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ó mà ṣe o, àwọn alákatakítí ẹ̀sìn ṣèkọlù ṣekú pa èèyàn 22 níbi tí wọ́n ti ń ṣe ìrìbọmi. Àwọn agbébọn ṣèkọlù yìnbọn ṣekú pa ó kéré tán èèyàn 22 láti orí alùpùpù lágbègbè ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Niger. A gbọ́ pé púpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ṣekú pa ọ̀hún ló ń kópa níbi ètò ìrìbọmi kan kí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé. Ẹnìkan tó ń gbé agbègbè náà sọ fún iléeṣẹ́ ìròyìn AFP pé èèyàn 15 ló kú ní fọnáfọnṣu níbi ètò ìrìbọmi náà kí wọ́n tó tún lọ gbẹ̀mí èèyàn 7 míì nítòsí agbègbè ọ̀hún. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan níbẹ̀ Michael Zodi sọ lójú òpó ayélujára rẹ̀ pé
àkókò tí àwọn èèyàn ọ̀hún ṣàjọyọ̀ ìrìbọmi wọn lọ́wọ́ làwọn agbébọn náà ṣèkọlù sínú ìbọn bolẹ̀. fún ọ̀pọ̀ ọdún ní ìjọba orílẹ̀-èdè Niger ti ń gbìyànjú láti pa iná àwọn alákatakítí ẹ̀sìn Islam náà tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ agbésùnmọ̀mí Al-Qaeda àti Islamic State. gẹ́gẹ́ bí AFP ṣe jábọ̀, iléeṣẹ́ ìròyìn abẹ́lé El Mastro TV bákan náà jábọ̀ pé ìpakúpa ni wọ́n ń pa àwọn èèyàn níbi ìkọlù náà. ìjọba Niger fìdí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà múlẹ̀ pé lóòótọ́ ni ìkọlù ọ̀hún wáyé, àmọ́ kò mẹ́nuba iye èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ní pàtó. lọ́sẹ̀ tó kọjá ní àjọ ajàfẹ́tọ̀ọ́ Human Rights Watch sọ pé àwọn alákatakítí ẹ̀sìn ti bẹ̀rẹ̀ àkọlù lákọ̀tun sí agbègbè náà, kódà wọ́n ti pa èèyàn tí ó tó 127 tó fi mọ́ àwọn mùsùlùmí pẹ̀lú. bẹ́ẹ̀ náà làwọn alákatakítí náà sun ọ̀pọ̀ ilé tí wọ́n sì tún já ọ̀pọ̀ ṣọ́ọ̀bù láti jí ẹrù kó lọ, tí wọ́n sì di ẹ̀bi àwọn ìkọlù náà ru ìjọba tó kùnà láti ṣe ohun tó yẹ lójúnà àti dènà àwọn ìkọlù ọ̀hún kó tó wáyé àti láti tẹ́tí sí igbe àwọn aráàlú tó ń béèrè fún ààbò lọ́wọ́ rẹ̀. lọ́jọ́rú Wednesday tó kọjá ní àwọn alákatakítí náà ṣekú pa ọmọ ogun Nàìjíríà 14 lágbègbè Tìlàbérì. iléeṣẹ́ ọmọ ogun sọ pé àwọn gbọ́ pé àwọn kan jí màálù gbé, àmọ́ nígbà tí wọn yóò fi dé agbègbè náà níṣe ni àwọn alákatakítí ọ̀hún dènà dè wọ́n tí wọ́n sì gbẹ̀mí wọn níbẹ̀. ẹ̀wẹ̀ ó ṣòro láti mọ iye èèyàn tó ń kú ní pàtó látàrí bó ṣe ṣòro láti rékọjá síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti gbé ṣẹlẹ̀ látàrí ìbẹ̀rù pé àwọn alákatakítí ọ̀hún lè tún padà wá fún ìkọlù míì lákọ̀tun. ó mà wá ga báyìí o, àwọn agbébọn tún ṣèkọlù sí Benue, agbófinró 10 pàdé ikú òjijì. ó mà ṣe o, àwọn agbófinró 10 ló tún pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀ sì di dàwátì lẹ́yìn ìkọlù kan nípínlẹ̀ Benue. ìròyìn ní àwọn afurasí Fúlàní darandaran ló wà nídìí ìkọlù náà. a gbọ́ pé àsìkò tí àwọn agbófinró ọ̀hún ṣe àyẹ̀wò àyíká ni wọ́n kó sí páńpẹ́ àwọn agbébọn náà lọ́jọ́ 19 oṣù yìí. gẹ́gẹ́ bí ohun tí alága agbègbè Katsina Allah Saku Justice sọ, àwọn agbébọn jàǹdùkú Fúlàní darandaran àtàwọn agbébọn míì láti ìpínlẹ̀ Taraba ló pawọ́pọ̀ ṣe ìkọlù náà. gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, àwọn agbébọn ọ̀hún lo onírúurú ohun ìjà olóró ńlá bíi RPG àtàwọn ohun ìjà míì fún ìkọlù ọ̀hún. fún ọ̀pọ̀ wákàtí ni ìjà náà fi wáyé láàrin ikọ̀ méjèèjì kí ọwọ́ wọn tó tẹ agbófinró kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Danzaru tí àwọn míì sì pàdánù ẹ̀mí wọn. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìbọn bá ọ̀kan lára àwọn agbófinró náà lọ́wọ́ nígbà tí ọlọ́pàá kan àti fìjìláńtẹ́ méjì kú lójú ẹsẹ̀. ní báyìí àwọn ọmọ ogun ti lọ sí agbègbè náà láti wá òkú àwọn akẹgbẹ́ wọn tó ṣubú. àwọn ajínigbé fòkúta fọ́ orí ọdẹ mìíràn dàwátì, orí kó èèyàn mẹrindinlogun yọ nílùú Isanlu Isin nípínlẹ̀ Kwara. ìpèníjà ọ̀rọ̀ ààbò ní ìlú Isanlu Isin kì í ṣe èyí tó ṣe àjèjì mọ́ pẹ̀lú bí ìròyìn ìkọlù táwọn ajínigbé ṣe lágbègbè náà ti kàn káàkiri báyìí. láìpẹ́ yìí ni àwọn ọ̀dọ́ agbègbè náà fọ́n sí ojú pópó láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tako bí ìjínigbé ṣe ń di lemọ́lemọ́ ní agbègbè náà. gẹ́gẹ́ bí ìkànnì BBC Yorùbá ṣe gbé jáde, nígbà tí àwọn ọlọ́dẹ agbègbè náà kẹ́fìn ibi tí àwọn oníṣẹ́ ibi náà fi ṣe ibùba wọn tí wọ́n sì sígun lọ síbẹ̀, wọ́n rí i pé àwọn ajínigbé náà ní ibùba kan tí wọ́n ń lò. gẹ́gẹ́ bí ìkànnì BBC Yorùbá ṣe gbé jáde, nígbà tí àwọn ọlọ́dẹ agbègbè náà kẹ́fìn ibi táwọn oníṣẹ́ ibi náà fi ń ṣe ibùba wọn tí wọ́n sì sígun lọ síbẹ̀, wọ́n rí i pé àwọn ajínigbé náà ní ibùba kan tí wọ́n ń lò. àwọn mọ̀lẹ́bí ọdẹ tí wọ́n wá náà rọ ìjọba láti bá wọn wá ọkọ̀ àwọn rí. olúọdẹ ìlú Isanlu Isin ọ̀gbẹ́ni Sunday Awo Ẹ̀yọ̀ ṣàlàyé pé àwọn ajínigbé náà ṣínà ìbọn bolẹ̀ sí wọn tí àwọn ọlọ́dẹ náà sì tún dá a padà níbi tí wọ́n ti ń sáré láti yẹra fún àwọn ìbọn àtàmátàsé tí àwọn ajínigbé náà ń lò làwọn méjì nínú àwọn ọdẹ náà ti dàwátì. ọ̀gbẹ́ni Awo Ẹ̀yọ̀ ṣàlàyé pé nígbà tí wọ́n padà wá àwọn méjèèjì náà lọ, wọ́n bá òkú ọ̀kan níbi tí wọ́n ti fi òkúta fọ́ orí rẹ̀, ṣùgbọ́n wọn kò tí ì rí ẹnì kejì. àwọn mọ̀lẹ́bí àwọn ọdẹ méjèèjì yìí ni wọ́n ti ń ké gbàjarè sí ìjọba pé kí wọ́n wá ojútùú ọ̀nà àbáyọ lórí ìṣẹ̀lẹ̀ náà. ó mà ṣe o, àdó olóró látojú òfurufú ṣekú pa èèyàn 78 lásìkò ìrun nínú mọ́sálásí nílẹ̀ Sudan. ó mà ṣe o,
ó lé ní 70 èèyàn tó pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí àdó olóró láti ojú òfurufú kọlù mọ́sálásí kan ní Darfur lórílẹ̀‐èdè Sudan. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé nílùú El Fasher ni wọ́n ti di ẹ̀bi rẹ̀ ru ẹgbẹ́ ọmọ ogun Rapid Support Forces RSF, àmọ́ ẹgbẹ́ náà kò tí ì sọ bóyá àwọn ló wà nídìí ìkọlù ọ̀hún. Láti nǹkan bíi ọdún méjì sẹ́yìn ni ọmọ ogun Sudan àtàwọn ọmọ ogun RSF ti ń kojú ìjà sí ara wọn. Àjọ RSF ń borí ogun náà bí wọ́n ṣe ń gba ọ̀pọ̀ ilẹ̀ ní El Fasher, èyí tó jẹ́ ibi tí ọ̀pọ̀ ológun wà tí aráàlú tí iye wọn lé ní 300,000 tí a sí báyìí látàrí ìjà náà. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè ọ̀hún sọ pé àsìkò ìrun àfẹ̀mọ́jú ni àdó olóró náà balẹ̀. Àwọn òṣìṣẹ́ ètò ìlera jábọ̀ pé èèyàn 128 ló jáde láyé nígbà tí 20 èèyàn míì farapa yànnàyànnà, àmọ́ wọ́n sì ń kó àwọn èèyàn jáde lábẹ́ ilé tó dà wó lé wọn lórí. Ikọ̀ olùwádìí BBC Drivetv fìdí fídíò kan múlẹ̀ tó ṣàfihàn òkú èèyàn 30 tí wọ́n fi aṣọ wé lẹ́bàá mọ́sálásí tí ìkọlù náà ti wáyé. Láàárín ọ̀sẹ̀ yìí ni àjọ RSF bẹ̀rẹ̀ ìkọlù tuntun sílùú El Fasher, èyí tí wọ́n ti ń gbógun tì láti ọdún kan sẹ́yìn. Lára àwọn agbègbè tí ikọ̀ ológun náà kọlù ní Abu Sok tó jẹ́ ibi tí àwọn àkàndá ẹ̀dá pọ̀ sí. Àjọ Yale University's Humanitarian Research Lab HRL tó ń bójútó ogun náà ní àwọn àwòrán láti ojú òfurufú ṣàfihàn pé RSF ti ń gba ọ̀pọ̀ ilẹ̀ níbẹ̀. Wọ́n ní ọmọ ogun RSF ti wọ olú ọ́fíìsì Joint Forces tó jẹ́ ibi tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Sudan ń ṣàkóso ṣáájú. Ọ́fíìsì náà ló wà nínú ọgbà tí àjọ UN àtàwọn ẹgbẹ́ ọmọ ogun míì tí wọ́n wà lẹ́yìn ọmọ ogun Sudan ń lò tẹ́lẹ̀. Ìkànnì BBC Drivetv fìdí rẹ̀ múlẹ̀ pé àjọ RSF ti wà nínú ọgbà náà, àmọ́ àwọn kò lè sọ bóyá wọ́n ti gba ìṣàkóso ọgbà ọ̀hún yanyan. Àṣeyọrí àjọ RSF yìí ń túmọ̀ sí pé yóò rọrùn fún un láti kọlù pápákọ̀ òfurufú El Fasher àti ibùdó ológun tó wà nínú ìlú náà. Tí ọwọ́ àjọ RSF bá lè tẹ gbogbo ìlú ọ̀hún, ó ń túmọ̀ sí pé àwọn ni yóò máa ṣàkóso gbogbo agbègbè ìwọ̀ oòrùn Sudan nígbà tí ọmọ ogun orílẹ̀-èdè náà yóò máa ṣàkóso ìhà àríwá. Wáyé o, àwọn onímọ̀ kan ti sọ pé ó ṣeé ṣe kí wọ́n kojú ìjà sí àwọn aráàlú tí kò lè dáàbò bo ara wọn. Àjọ UN sọ nínú àtẹ̀jáde kan pé ẹgbẹ́ ọ̀hún ṣekú pa ọ̀gọ̀rọ̀ èèyàn tí kì í ṣe ẹ̀yà Arab, àmọ́ àjọ RSF ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.